dìbò fẹ́ni tí ó tẹ́wọ́ gba sẹ̀ríà lọ kò sí ìlú ọ̀hún lágbàáyé tó gbé sẹ̀ríà lọ wọ̀ tílù yẹn ò dáwóró. Oríyọmí Hamzat gan kò ṣe mùsùlùmí lásán bíi tẹ̀bílíkì bíi alìsúnà ni. So tẹ bá dìbò fún lọ́yọ̀ state tó bá di gómìnà ó máa tẹ́wọ́ gba sẹ̀ríà lọ wàhálà dẹ̀ máa ṣẹlẹ̀. Bẹ̀wò àwọn Oríyọmí Hamzat kò tí ì jẹ gómìnà lásán wọ́n fẹ́ máa rìn bí pé gbogbo gba èèyàn kó máa tẹ̀lé ẹrú náà lẹ́ ń káwọn èèyàn náà ẹrú ni gbogbo nǹkan yìí làwọn ń sọ pé kò make sense. Ọmọ yìí tẹ jù sílé kéwù sí àáfàá tó ń kọ ní kéwù ó ń sọ fún pé ìjọ tí màálùú bá mọ̀ pé Mọ̀mọ́dù ti kú ọjọ́ yẹn ni mọ̀ọ́lù ò ní gbà kẹ́ pa wọn mọ́ àbí ìjọ yẹn ni mọ̀ọ́lù máa sọ̀rọ̀ ẹ̀ di mílítírì lọ́wọ́ máa jagun kiri. Ẹ̀kọ́ tẹni káwọn ọmọ yín lọ kọ́ lé kéwù tẹ̀ fi jù wọn lé kéwù nìyẹn. Àáfàá tó jáde tó ní tí kírísítẹ́nì bá gbéṣẹ́ fún mùsùlùmí tó bá débi iṣẹ́ yẹn tó bá mọ̀ pé kírísítẹ́nì kó má gba iṣẹ́ yẹn lọ́wọ́ rẹ̀ kó máa lọ lé. And Donald Trump, we are calling you. Wherever you are, we Africa, we are giving you message. Especially, don't insult our nation anymore. Respect, you are a leader. Leader don't talk the way you are talking. Always insult Africa. It's a you guys come to destroy Africa today. Now, instead to support us or support us, you are still continue to insult our nation. The only place that we want you to go to Saudi Arabia. That Kaaba, that Saudi, that Kaaba, go and destroy it. Akara oloro. If you hear that one, where they do boom. So just take 2 or 4, put out for Kaaba. Especially that Ajara Siwaju, just put 2. So that's the place that are destroying Africa. They want to turn us to Osama bin Laden. They want to turn us to Muhammad. Buying people, whatever, killing people everywhere. They want to turn us to Boko Haram. They want to turn us to S-Men, Al-Qaeda. Different terrorists. Torí pé ẹ̀jẹ̀ èèyàn náà fi ń bọ Allah ẹ̀jẹ̀ èèyàn. Allah tigidi Allah, that Allah wey dey Saudi. Na woman blood we dey take o. Na woman being every time, every year where our people go there, our people always die. Allah, you know they eat meat, goat meat, chicken meat, fish, you know they eat, I know they take their blood. Na woman being blood, na Allah they take o. Donald Trump, help us o. Ní ọmọ ọ̀dẹ̀ kan Saheed Kawu ọmọ ọ̀dẹ̀ tó jẹ́ pé òun náà ń gbẹ́bọ lọ́sàn-án ń gbẹ́bọ lóru bọ̀ àsìkò fún ọmọ ọ̀dẹ̀ yẹn ò tí ì tó. So nǹkan tí mo ti nínú nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹbọ tó fi hàn yẹn àwọn arọ́ kan tí wọ́n ti pa tipẹ́ pé tí èèyàn bá fojú rí ẹbọ èèyàn máa kú èèyàn máa ya wèrè tó jẹ́ pé nínú eré orí ìtàgé wọ́n sọ díẹ̀ àwọn yẹn náà sọ díẹ̀ àwọn pàápàá jùlọ àwọn àfáà àtàwọn pásítọ̀ ló wá sọ púpọ̀ ń bẹ́ẹ̀ pé tó bá ti rí ẹbọ báyìí wàá kú ni wàá ya wèrè ojú ẹ̀ máa fọ́ inú wa wá dùn pé ọmọ àlè kan tó jọmọ Fúlàní tí wọ́n gbé wá tọ́ lẹ́kọ̀ọ́ ó wá lọ nǹkan kan ò ṣe ó túmọ̀ sí pé kò sí nǹkan tó wà nílẹ̀ wa tó ń pààyàn. Saheed Shittu ọmọ ẹrú ìjà ó ti sọ pé nílẹ̀ Lárúbáwá nílùú àwọn Mọ̀mọ́dù ọmọ lè bá ìyá ẹ̀ sùn ìjọ sọ bẹ́ẹ̀ olórí burúkú ẹ̀ kò sí àyà kankan nínú Quran tó jẹ́ àdúrà àbí tó jẹ́ ìwúre bí kẹ́ pa wọ́n ẹ ṣe wọ́n léṣe ẹ sọ wọ́n dọ̀tá yín ẹ kidnap wọn ẹ jí wọn gbé gbogbo ohun táwọn Boko Haram ń ṣe táwọn S-Men ń ṣe gbogbo ẹ̀ ló wà nínú Quran àwọn yẹn gangan ni Muslim. So kí náà dẹ̀ fẹ́ ṣe wọ́n fẹ́ conquer anybody wọ́n fẹ́ sọ wá dẹrú wọ́n á pa àwọn tó bá lè pa àwọn tó bá lè filẹ̀ wọ́n á fi wọ́n lẹ̀. So a lè fipá mẹ́sìn lọ sódò ni a lè fipá fún lómi àwọn ìyá wa ń sọ̀rọ̀ sẹ̀ríà lọ broda kan náà wáyé báyìí pé wọ́n ń debate nípa sẹ̀ríà lọ ní House of Assembly wọ́n ní díẹ̀ ní ti dòwú nínú ìbejì nǹkan táwa lè ṣe náà là ń ṣe yìí. So tó bá tẹ́wọ́ gba sẹ̀ríà lọ àwọn gómìnà wa nílẹ̀ Yorùbá wàhálà tí wọ́n nìyẹn understand gbogbo wa la lẹ́bí ń bẹ gbogbo wa la ní ara ọ̀pọ̀lọpọ̀ wa ní ọmọ ń bẹ
tó bá sọ Nàìjíríà di Somalia mọ́ wa lọ́wọ́ tó sọ Nàìjíríà di Afghanistan tó bẹ̀rẹ̀ sí ní pa wá tó ń pa kúkúrú tó ń pa gíga ìbójú gbogbo wa máa dá. Ẹ sọ ìlú ọ̀hún lágbàáyé tó gbé ẹ̀sìn Islam wọ̀ tílùú yẹn ò dáwóró. Ẹ sọ akàn ń tanná àfi wá wàhálà síra wa lọ́rùn. Ẹ wo gbogbo àwọn Oríyọmí Hamzat wọn láwọn fẹ́ ṣe gómìnà Ọ̀yọ́ state tó bá di gómìnà yẹn àwọn yẹn wà nú àwọn tó máa kọ́kọ́ tẹ́wọ́ gba sẹ̀ríà lọ lọ́yọ́ state. Bẹ̀tẹ̀ bá sọ̀rọ̀ nípa Oríyọmí Hamzat pé gbogbo wọn yẹ lẹ́ni tẹ́lẹ̀ dìbò fún àṣẹ gómìnà lọ́yọ́ state wa àwọn èèyàn máa wò ó pé ládùúrú dáadáa tí Oríyọmí Hamzat ń ṣe ládùúrú nǹkan mèremère tó ń ṣe yes gbogbo ara mọ̀ pé Oríyọmí Hamzat ó gbìyànjú tiẹ̀ láti yọ ọ̀pọ̀ láti dùn ọ̀pọ̀lọpọ̀ èèyàn nínú lórí pláfọ́ọ̀mù ẹ̀ bẹ́ẹ̀ mùsùlùmí ni mùsùlùmí Oríyọmí Hamzat gan kò ṣe mùsùlùmí lásán bíi tẹ̀blíkì bíi alìsúnà ni so tẹ bá dìbò fún lọ́yọ̀ state tó bá di gómìnà ó máa tẹ́wọ́ gba sẹ̀ríà lọ wàhálà dẹ̀ máa ṣẹlẹ̀ anywhere in the world sẹ̀ríà lọ ni wọ́n gbà ní nọ́ọ̀tì náà nílẹ̀ haúsá sẹ̀ríà lọ ni wọ́n gbà níbẹ̀ wàhálà tó wà nílùú wọn sìn kò lè kúrò ń bẹ̀ mọ́ ọ̀ẹ́ tí Islam bá kúrò nílùú yẹn nìkan ló kù so kí là ń dara wa láàmú fún. Oríyọmí Hamzat ó travel all over the world but experience tí wọ́n wá kiri ni pé báwo làwọn ṣe fẹ́ kọ́ńkà àwọn èèyàn báwo làwọn ṣe fẹ́ máa rìn kí wọ́n máa rọ́tẹ̀ láwọn lẹ́yìn àwọn náà ń kó yẹn lẹ́rú ni náà wọ́n ń kó àwọn èèyàn lẹ́rú ni ẹrú ni. Oríyọmí Hamzat wá lóyìnbó wá Germany dáadáa níbo ló lọ o ò lè dá chairman local government mọ̀ o ò lè dá president wọn mọ̀ nílùú òyìnbó ẹ lè jọ wọ train ẹ lè jọ wọ Uber ẹ lè dá wọn mọ̀ wọ́n máa ń rìn lọ ni normally kò sẹ́ni kankan tó ń security wọn bẹ̀wò àwọn Oríyọmí Hamzat kò tí ì jẹ gómìnà lásán wọ́n fẹ́ máa ń rìn bí pé gbogbo gba èèyàn kó máa tẹ̀lé ẹrú náà lẹ́ ń káwọn èèyàn náà ẹrú ni gbogbo nǹkan yìí làwọn sọ pé kò make sense kò lè work ẹ fẹ́ ṣe gómìnà ẹ fẹ́ gba sẹ̀ríà lọ wọlé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state Ìbàdàn kọ́ di gómìnà kan lọ́yọ́ state lọ́tẹ̀ yìí ẹ lọ sí other village other city lọ́yọ́ state kò sí Ìbàdàn nìkan ló wà mo lè ka gómìnà bíi mẹ́rin tó ti jẹ nìbàdàn síbàdàn nìkan ni ẹ túùsì ẹlòmíì nílùú mi lọ́yọ́ state mi ò sọ pé Ìbàdàn ò dáa mi ò kàn dé ọmọ Ìbàdàn ní mí ọmọ Ọ̀yọ́ state ní mí as far as I'm concerned ẹ dìbò Ìṣẹ́yìn wà ń lẹ̀ náà àwọn èèyàn wà ń ṣe àwọn tó kàwé bẹ́ẹ̀ Ọ̀yọ́ wà ń bẹ àwọn tó kàwé bẹ́ẹ̀ ẹ lọ sí Ṣakí gbogbo bẹ̀yẹn Ọ̀yọ́ state ní àwọn tó kàwé bẹ́ẹ̀ tó dẹ̀ nímọ̀ aláwọ̀ èèyàn tó wà tó kàwé tó mọ ohun tó ń ṣe kò ń sàwọn tó fẹ́ kóyín lẹ́rú wọ́n kóyín lẹ́rú nìyà ẹ jí ká mọ ohun tá à ń ṣe ẹ má dìbò fẹ́ni tí ó tẹ́wọ́ gba sẹ̀ríà lọ kò sí ìlú ọ̀hún lágbàáyé tó gbé sẹ̀ríà lọ wọ̀ tílùú yẹn ò dáwóró àwa tá àti ìrí jẹ tá àti ìrí mu lásìkò tó wù wá kó tó wá gbé ìpayín kéke wọ àwùjọ wa kógun ó dogun ó roko kò dóko ó ròdò kò dódò òbí rán ọmọ rẹ̀ níṣẹ́ ọmọ ọ̀darí wálé ṣé wọn fẹ́ kí Nàìjíríà ó dá nìyẹn ṣé wọn fẹ́ kí ilẹ̀ Yorùbá ó dá nìyẹn níbo ni Boko Haram ti wá ibo lẹ́sìmẹ̀ ti wá síbí nọ́ọ̀tì ni kí ló gbé wọn débẹ̀ sẹ̀ríà lọ o lè dákọ̀ Muhammadu bẹ́ẹ̀ ni wọn apá ẹni ta ni Muhammadu is it not a woman being like us tó bá yẹ pé lóòótọ́ orílẹ̀ wálé ayé ṣé ó ń ṣèyàn ni bó ṣe bí mi náà ṣe bí òun náà bó ṣe bí anybody wá bíbá yìí náà bí Muhammadu náà wọ́n bá ìyá ẹ̀sùn kan tó bí ó lóko lodò after 40 something years ni Muhammadu ní Allah gbéhùn dìde gbogbo nǹkan yẹn tí bá lè lọ wo gbogbo story Muhammadu gan ẹ ká wò pé this story is no real
irú mi báyìí sì mi lè jáde síta kí n sọ pé messenger ni mí ọlọ́mọ tó máa ṣẹnu sámúsámú àti kékeré lẹ́yìn ó ti mọ̀ Muhammadu 40 something years ó ti lo 80% nínú ìgbésí ayé rẹ̀ ìgbà tó ṣe wàhálà lọ́sàn ló ṣe wàhálà lóru torí pé kò bọ́ sí ló wá ọ̀nà àbáyọ fúnra ẹ̀ kò sẹ́nìkan tó pe Muhammadu orí kankan tí Muhammadu bá rí nǹkan ni àbí tí Jibrilu bá yọ sí Muhammadu ó yẹ kó sọ ó yẹ kó Muhammadu bá rí nǹkan ó yẹ kó njọ́ tó jẹ májèlé ó yẹ kó mọ̀ bẹ́ẹ̀ irọ́ ni gbogbo kinní yìí wọ́n kàn fi kó wa lẹ́rú ni wọ́n kàn fi balẹ̀ ayé wa jẹ́ ni so ilẹ̀ Yorùbá ó di ọwọ́ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà into politics tẹ́ bá ká àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ yìí ti wò pé àwọn ọmọ yóò sí Nàìjíríà ti kó wọn lọ lóyìnbó àwọn bàbá wa dẹ̀ lọ wọ́n bọ̀ wọ́n ní àjò ò lè dùn títí kónílé má relé àìmọye àwọn American black tí wọ́n mọ family house wọn gan láfíríkà wọ́n ti ń locate láti padà sí Áfíríkà torí wọ́n rí pé lóyìnbó gbin rọrùn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ kàwé tẹ́ civilize ẹgbẹ́lẹ̀ Yorùbá wò tó bá fi ẹ̀sìn báyé wa jẹ́ ó ní ti di bá bàjẹ́ tó nídìí ló máa dà ó ẹ jí ká mọ ohun tá à ń ṣe àwọn òpin ká má ṣẹ̀sìn bẹ́ẹ̀ gbogbo nǹkan tó bá ti fa wàhálà wọnú ayé wa ẹ jí ká be careful fún kí ni ìwúlò ẹ̀sìn ló gbé wá fún wa kí ni ìwúlò ẹ̀ kí ni ẹ̀sìn contribute sínú ayé wa àwọn tó wá kó wa lẹ́rú tó pa wá ní wọ́n pa wá lóbì lọ́kùnrin wọ́n pa wá lóbì lóbìnrin wọ́n ká àwọn bàbá wa lẹ́rú wọ́n pa wọ́n nípakúpa wọ́n tẹ̀ wọ́n lọ́dàá àwọn náà wọ́n wá gbé ẹ̀sìn wá fún wa pé àṣà àti sí àwọn is the best in the world ká tẹ́wọ́ gbà àdìgbà táwa ti tẹ́wọ́ gbà ẹ sọ ohun àṣeyọrí kan tó mú wá fún wa especially ẹ̀yin Christian ìmáa ń wò pé àwọn people yìí àsìkò ọ̀rọ̀ yóò tí ì tó sí báwọn wèrè tó gbẹ́sìn wá fún yín tó gbé báìbù wá àwọn náà ń ṣe jẹ́ẹ̀tì wọ́n ń ṣe nǹkan mèremère lágbàáyé tó bá fẹ́ràn yálà ya yín ni wọ́n ṣe fi gbogbo ìmọ̀ yẹn sínú báìbù fún yín kẹ́yìn náà mọ̀ ká kẹ́ mọ̀ produce àwọn nǹkan táwọn náà produce bẹ́ẹ̀ wọn ò fẹ́ yín wọ́n gbé báìbù wá fún yín ẹ kọ̀ ká kẹ́ fi destroy society yín ẹ kọ̀ ká kẹ́ fi kọ ẹ̀yìn àwọn èèyàn síra wọn kẹ́ fi divide wa ẹ sọ ìlú ọ̀hún ní western world Romania wọ́n ṣe ẹ̀sìn lẹ́ni ìlú tó ń tọrọ bárà kiri bí àwọn Fúlàní ní Europe bíbá Romania àwọn wọ́n ń tọrọ owó bí Araba Musa kiri ni bí àlùmáńjìrì torí pé kí ni wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi ba yé ara wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ló wà ní Europe bẹ́yẹn táwọn gan ò jẹ́ nǹkan kan tẹ́ bá lọ ṣèwádìí ẹ̀sìn ni Ìtàló Kírísítẹ́nì náà ó àfẹ́tì àwọn náà dèní yìí wọn ò ní sẹ́lù wọn bẹ́ẹ̀ ọlá pé àwọn bàbá ńlá bàbá wọn wọ́n ti kọ́ńkà àwọn òlu oríṣiríṣi tó ń gba return lọ́wọ́ wọn ni òtíjì kan màlá ẹ jí ká ronú ilẹ̀ Yorùbá ìlú tó kún fóyin tó kún fún wàrà ni àwọn bàbá wa ti ṣe gbogbo ohun tá a fẹ́ kalẹ̀ fún wa develop ló kù ọpọlọ tọ́lọ́run wá fún wa yẹn ẹja fi develop ilẹ̀ Yorùbá ni o ẹ̀yin brother wa ẹ̀yin sister wa tẹ́ kàwé tẹ́dẹ̀ involve into politics ilẹ̀ Yorùbá dọwọ́ yín tí di bá bàjẹ́ tó nídìí ló máa dà tẹ́ ẹ bá wo tiwa ẹ wo ti àwọn ọmọ tí gbogbo wa ń bí ẹ ṣe ilẹ̀ Yorùbá kó wà different adẹ̀dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gómìnà wa à ń gbọ́ pé tí ń béèrè fún regional system ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ti fẹ́ kúrò lórí ipò tẹ́ ti fẹ́ lo etí ẹ̀yin sí pé ẹ try láti gba regional system fún wa nílẹ̀ Yorùbá kẹ́ control state ká control region wa bó ṣe wù wá we don't need religion iṣẹ́ development la need nílẹ̀ Yorùbá àgbéga religion is a nonsense ẹ gbọ́ gbogbo ohun táwọn àfáà yẹn náà ń sọ lórí mídíà eléyìí máa jáde níjọ́ tí màálù bá mọ̀ pé Muhammadu ti kú eléyìí máa jáde a ní kí mùsùlùmí má bá Christian ṣe
ṣé àwọn ẹ̀kọ́ tá a fẹ́ máa kọ́ nìyẹn sí nǹkan tí gbogbo wa fẹ́ fi lé ọmọ lọ́wọ́ nìyẹn sí nǹkan tá a fẹ́ fi lé ọmọ lọ́wọ́ nìyẹn especially àwọn ọ̀dọ́ tá à ń kọ́ ọmọ lọ lé kéwú ṣé àwọn ẹ̀kọ́ tá a fẹ́ káwọn ọmọ wa lọ kọ́ lé kéwú nìyẹn tá a fi ń bí wọn ọmọ yín tẹ jù sí lé kéwú sìn àáfàá tó ń kọ ní kéwú ó ń sọ fún pé ìjọ́ tí màálùú bá mọ̀ pé mọ̀mọ́dù ti kú ọjọ́ yẹn ni mọ̀lú ò nígbà kẹ́ pa àwọn mọ́ àbíjọ́ yẹn ni mọ̀lú máa sọ̀rọ̀ ẹ̀ di mílítírì lọ́wọ́ máa jagun kiri ẹ̀kọ́ tẹni káwọn ọmọ yín lọ kọ́ lé kéwú tẹ̀mí jù wọn lé kéwú nìyẹn àáfàá tó jáde tó ní tí kírísítẹ́nì bá gbéṣẹ́ fún mùsùlùmí tó bá débi iṣẹ́ yẹn tó bá mọ̀ pé kírísítẹ́nì kó má gba iṣẹ́ yẹn lọ́wọ́ rẹ̀ kó máa lọlé padà ẹ wá bá mi bí wọ́n ń pe ìlú kan ní Yemen Saudi Arabia ló wà wọ́n jọ wà ní èdè kan náà wọ́n sọ ọmọ ìyá ni wọ́n àwọn ọmọ mo ní ọ̀rẹ́ ọmọ Yemen bẹnu lémi bẹlẹgbẹ yàrá mi báyìí tó ń gbé ọmọ Yemen ni ilé tá à ń gbé yìí Christian lónìí torí orí ẹ̀yìn àfáà yẹn orí yóò pé bóyá ẹ̀ travel ni àìjáde ló ń dà yín láàmú tẹ́ bá jáde ni population of Afghanistan ní Germany bíbáyìí ó ju àwọn citizen Germany lọ ìgbà tó bẹ̀rẹ̀ sí ní para wọn nítorí Sharia law àwọn European Union àwọn náà rescue wọn Germany ló rescue wọn jù Afghanistan tó wà ní Germany wọ́n ju population of citizen of Germany lọ wọ́n dẹ̀ ṣiṣẹ́ London Germany wọ́n ṣiṣẹ́ ní company Germany and Germany is a Christian country wọ́n tẹ̀ lẹ́sìn mọ́ tẹ́ bá lọ gọgú SARS nsìn Germany is not a religious country àwọn tó nílùú yìí wọ́n lẹ́sìn wọ́n lọ church wọ́n lọ mosque and their country is the best country in the world wọ́n àfáà kan wá jáde níṣẹ́ ó ní kí mùsùlùmí mọ́ bá Christian ṣiṣẹ́ ìfẹ́ lẹ fi ń kó wa pọ̀ yẹn company tí yín lẹ́ ń create yẹn ẹ̀yin òbí wọ́n ní a lè fipá mẹ́sìn lọ sódò ni a lè fipá fún lómi mu ẹ̀yin òbí especially àwọn ọ̀dọ́ young youth like me tá à ń ṣàbíamọ ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe ọjọ́ ọ̀la àwọn ọmọ wa ó dọwọ́ anybody wa ọjọ́ iwájú wọn ó dọwọ́ wa o tọmọ wa bá jẹ́yàn nínú ayé ọwọ́ òbí ni o tọmọ bá ń ṣe orí burúkú káàkiri ọwọ́ òbí ni o wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ báyìí òun lóore rẹ máa ń so tọ́ ọmọ rẹ kó lè fún ẹ nísinmi ni ìwọ tó ń kó ọmọ ẹ lọlé kéwú kó mọ̀ pé òun gbin orí burúkú kalẹ̀ sínú fámìlì rẹ ni torí kò sí ìwúlò kankan tọmọ yẹn fẹ́ wúlò lágbàáyé ju pé kọmọ kẹyìn aráàlú síra wọn àgbogbo wa náà ríbi tójú làdé báyìí ẹ̀sìn in the next 10 years 15 years ẹ̀sìn ò ní jẹ́ nǹkan kan mọ́. And Donald Trump, we are calling you. Wherever you are, we Africa, we are giving you message. Especially, don't insult our nation anymore. Respect, you are a leader. Leader don't talk the way you are talking. Always insult Africa. It's you guys come to destroy Africa today. Now, instead to support us or support us, you are still continue to insult our nation. The only place that we want you to go to Saudi Arabia. That Kaaba, that Saudi, that Kaaba, go and destroy it. Go and destroy Saudi Kaaba, that Kaaba, go and destroy it. The Kaaba is the one that is destroy Africa today. We work from morning to night. All the money we gather, the money we send it to Saudi Arabia. Saudi Arabia are eating our money. Olóbùkún ni gbogbo yẹn ní sóríire. Donald Trump lọ Saudi lọ ju àkàrà olóró kan sínú Kaaba. Báwa báyé Kaaba jẹ́. Báwa sọ Kaaba di ẹdun arinlẹ̀. Bóyá tẹ́ bá ṣe yẹn, ìlú á lè rojú, ìlú á lè tìbà. Àkànbí àbínú tí wọ́n bá ju àkàrà gan sí Kaaba níbi tí àwọn ọmọ ẹrú Nàìjíríà níbi tí ẹrú tí wọ́n tún gba ìdè
bọ́n ṣe wà yẹn tún lè kó òkúta láti Nàìjíríà kán tún lọ bá wọn fi mọ Kaaba rẹ̀. ms wọ́n lè ṣe èmi ò gbé ìbò dáadáa ọmọ Yorùbá ni mí bẹ́ẹ̀ tọ́ba rẹni tó bá gbọ́ òyìnbó tó lè sọ òyìnbó bí ọmọ Amẹ́ríkà ẹ jọ ẹ bá wa ṣe fídíò yẹn fún Donald Trump. Always insult Nigeria, insult Africa. Àwọn bàbá yín ló bà ayé Africa jẹ́. Ẹ tún gbé ẹ̀sìn Christian and Muslim. You guys bring religion too to come and to continue to destroy Africa. Now there's no bad name Donald Trump never call Africa. But you guys are the one destroy Africa. You guys will continue. Now we are giving you message. The only favor what Donald Trump can do for us is to put Akara Oloro to Kaaba. We don't want to see Kaaba anymore. This 2025, so 2026, we don't want to see Kaaba anymore. Donald Trump, if you know that you really love Africa, take Akara Oloro. I don't want to say it with your mother language. I'm saying it with my mother language. Akara Oloro. If you hear that one where they do boom. So just take 2 or 4. Put her for Kaaba. Especially that Ajara Siwaju. Just put 2. So that is the place that destroy Africa. They want to turn us to Osama bin Laden. They want to turn us to Muhammad. Buying people, whatever, killing people everywhere. They want to turn us to Boko Haram. They want to turn us to S-Men, Al-Qaeda, different terrorists. Torí pé ẹ̀jẹ̀ èèyàn náà fi ń bọ Allah. Allah, ẹ̀jẹ̀ èèyàn. Allah, tigidi Allah, that Allah wey dey Saudi. Na woman blood we dey take o. Na woman being every time, every year where our people go there, our people always die. Allah, you know they eat meat, goat meat, chicken meat, fish, you know they eat, I know they take their blood. Now woman be blood, now Allah they take Donald Trump, help us o. So ẹ̀yin ìyá wa náà, ẹ̀yin ìyá wa, iṣẹ́ tó wà nílẹ̀ yìí, iṣẹ́ gbogbo. Ẹ gbìyànjú o. Mi ò ní parọ́ fún yín. Ẹ gbìyànjú ẹ̀yin ìyá wa. Big Joe ṣe wọ́n sì ń try gan. Àstẹ́sọ̀ wọ́n máa ń listen sí yín torí pé wọ́n ní ẹ̀yin òbí wa lóbìnrin ẹ̀yin tún mọ ìyìn ọmọ ju àwọn ọkùnrin lọ. Bẹ́ẹ̀ ẹ̀yin ìyá wa tẹ́ jóbìnrin ẹ jọ̀ọ́ ẹ speak out. Ẹ sọ̀rọ̀. Kò sí ìlú tó gbé Islam wọ̀ tí ìlú yẹn ní peace náà. Ẹ wá dárúkọ ìlú ọ̀hún fún mi tí Islam ò tí ì báyé wọn jẹ́. Tí ẹ̀sìn Islam ò tí ì sọ wọ́n dẹdun arinlẹ̀. Ẹ dárúkọ ìlú ọ̀hún. Kò sí náà. So kí ló ń polo fún wa? Ẹ̀yin ò gbé ìmọ̀ ìgò lásán, earpiece lásán. Ẹ lè rí kà nínú Kùránì àtàdísì bẹ́ẹ̀ ti lè produce ẹ̀. Ká tó wá pé China. Ìkọ́ táwọn ń produce ni pé pípa ẹ pààyàn láìsẹ̀rẹ̀ eléyà. Láìsẹ̀rẹ̀ tó ń pa látẹ̀ndà. Ẹ wá ń package irọ́. Wọ́n tó bá ń ṣe ẹ̀sìn Islam mọ̀ pé ẹgbẹ́ òkùnkùn ló ń ṣe o. Ẹgbẹ́ òkùnkùn, ẹgbẹ́ òfò, ẹgbẹ́ àdánù ló ń ṣe. Ẹ̀sìn Islam ayé ẹyẹ ó da jẹ̀sìn méjì yẹn lọ. Mo ti wà tó bá ní kí wá ṣe ẹgbẹ́ mo ti lè ṣe ayé, mo lè ṣe ẹyẹ, mo lè ṣàlórà. Bẹ́ẹ̀ Ìsìlámù kẹgbẹ́ ọ̀bẹ sí mi lọ́rùn báyìí mi lè ṣe. Ẹgbẹ́ tó lè kọ èèyàn sí bàbá èèyàn, ó lè kọ èèyàn sí èèyàn, ó lè kọ èèyàn sí aráàlú. Tó bá ti di Ìsìlámù kò sí ẹni tó lè bú. Wa lóbìnrin ẹ jọ̀ọ́, we need more support from you guys. Mi ò ń sọ ọmọ Amẹ́ríkà bẹ́ẹ̀ ń sọ òyìnbó. Àkọ́bí ó yé mi ẹni kíní gan ti bá mi jà Big Joe sì ti bá mi jà títí tí pé kí n máa gbé kúrò jáde lẹ́yọ kọ̀ọ̀kan kí n máa kà. Tẹ́mi bá gbóyìnbó dáadáa ni mo fi gbogbo wèrè tí Donald Trump ṣe yẹn. Èyí ti sọ àwọn òyìnbó tí ó gbọ́ tí mẹ́sẹ̀jì mi ó di ọdún ẹ̀ máa ti sọ. Ṣé àgbọ̀ a máa káàsì gbogbo yín. Àkọ́bí ẹ ṣe mú kí gbogbo ilé ó ní ọmọ ọ̀dẹ kan Saheed Kawu ọmọ ọ̀dẹ tó jẹ́ pé òun náà ń gbẹ́bọ lọ́sàn-án ń gbẹ́bọ lóru bọ́ àsìkò fún ọmọ ọ̀dẹ yẹn ò tí ì tó. So nǹkan tí mo ti nínú nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹbọ tó fi hàn yẹn
àwọn arọ́ kan tí wọ́n ti pa tipẹ́ pé tí èèyàn bá fojú rí ẹbọ èèyàn máa kú èèyàn máa ya wèrè tó jẹ́ pé nínú eré orí ìtàgé wọ́n sọ díẹ̀díẹ̀ àwọn yẹn náà sọ díẹ̀ àwọn pàápàá jùlọ àwọn àáfàá àtàwọn pásítọ̀ ló wá sọ púpọ̀ ń bẹ́ẹ̀ pé tó bá ti rí ẹbọ báyìí wàá kú ni wàá ya wèrè ojú ẹ̀ máa fọ́ inú wa wá dùn pé ọmọ àlè kan tó jọmọ fúlàní tí wọ́n gbé wá tọ́ lẹ́kọ̀ọ́ ó wá lọ nǹkan kan ò ṣe ó túmọ̀ sí pé kò sí nǹkan tó wà nílẹ̀ wa tó ń pààyàn a sọ fún wọn sì pé níbi tójú láde ń sìn ẹ̀rọ ayélujára ti wà orò tẹ parọ́ mọ́ ń gbà yẹn náà pé orò ń pààyàn tí ìmẹ̀yẹ kan jáde àwa dẹ̀ mú 100 jáde pé ẹ̀sìn Islam à ń mú jáde nínú ìwé yín a dẹ̀ tún rí èèyàn tó ń ṣe pé nǹkan tó dálẹ̀ fún ni kí wọ́n máa pààyàn kí Allah máa mú jẹ nǹkan tí Islam wà fún nìyẹn so nílẹ̀ wa a dẹ̀ rí ọmọ ọ̀dẹ̀ kan náà mi lè pè ní pásítọ̀ ọmọ ọ̀dẹ̀ kan lẹ́nu jọ́mọ́ mẹ́ta yìí tóun náà lóun ti lọ gbàwé kan pé òun fẹ́ sọ nípa alẹ̀ wa nílẹ̀ Yorùbá so káwa sọ fún ẹ kò sí nǹkan tuntun kan táàfà àbí pásítọ̀ fẹ́ sọ nípa alẹ̀ Yorùbá àwa ṣetán láti dúró láti fàyà gbà nǹkan tẹ́ bá lọ́wọ́n bàbá wa ṣe a máa dúró àdèmáwé mẹ́rin jáde bọ́ àwa làwa ti ṣe tán àwa làwa ẹ̀ṣẹ̀ dé láti ìsọ̀nkan tẹ́ ẹ̀ tí gbọ́ bíyá bí ìṣó mẹ́ta bó ṣe pa Jésù àwa láti ìsọ bí Jésù bó ṣe ló máa jóná àwa láti ìsọ bí Jésù ṣe bí ọmọ àwa láti ìsọ bí Jésù ṣe agége àwa láti ìsọ tá a bá dẹ̀ máa sọ ó máa dùn yàtọ̀ ẹ bá ń gbọ́ pé ó máa dùn gbọ́ létí ẹ gbọ́ débi pé ẹ máa wò pé eléyìí wà àwa làwa ti ní gbogbo ẹ̀ lọ́wọ́ a dẹ̀ máa tún sọ débi pé ní àwọn Ísírẹ́lì báwo ni wọ́n ṣe máa ń ṣe wọ́n yìí ṣe dé ní ta lẹ́rìí ẹ̀ lọ́wọ́ ọmọ kókó wọ́n máa fi ń bọ màálù wọ́n máa sun màálù báyìí wọ́n kọ́ tẹ́ǹpù yẹn lọ́wọ́ báyìí àwa làwa máa gbé jáde pé ṣé ẹ̀yà ẹni tẹ ní ká tẹ̀lé leléyìí so Jésù tá ń pè lọ́lọ́run yẹn wọ́n bi ìyá dẹ̀ wẹ̀ fún wọ́n rí oko ẹ̀ wọ́n rí oko ẹni tẹ́ ń pè pé òun ló dá yín so tẹ bá lẹ fẹ́ wá fúnlẹ̀ Yorùbá àwọn báyìí àbáyín fáwọn kan o bí yá Yorùbá ni bí yóò ṣe Yorùbá yẹn nǹkan mi bọ nǹkan tó bá gbé dání ó dàbí pé ìwọ òtòló ẹ ti ń sọ̀rọ̀ àwa la àti ìsọ̀npa ẹ̀rí àwa la ẹ̀ṣẹ̀ máa sọ àwa àdéhùndédé wà tà tẹ bá ń gbọ́ full loaded báyìí tó bá ń ṣeré bá ṣe ń reserve àti ka oríṣiríṣi ká máa gbé jáde bọ́ a kàn fẹ́ fún Muhammadu a fẹ́ fún Muhammadu lọ́rùn pa ká mú àlá ká áǹgì ọ̀rùn ẹ̀ sábẹ́ tírélà tá a bá ti ṣe yẹn tí ìṣó mẹ́ta pa yẹn òun ló kéré jù so ẹni tó bá ń sọ̀rọ̀ nípa ẹbọ àbọ̀wọ̀n bàbá wa ṣe nǹkan àwa dúró ẹbọ ò kí ń pààyàn bẹ́ẹ̀ lóru dẹ̀ ń pààyàn tá a bá wá rí pásítọ̀ tó lóun ṣiṣẹ́ ìyanu kò sí pásítọ̀ náà rí kò dẹ̀ sí àfáà náà tó ṣiṣẹ́ ìyanu nǹkan lẹ̀ wa náà lẹ̀ ń lò nǹkan tẹ́kàn bẹnu tẹ́ ń bú níta gbangba òun náà lẹ̀ ń lò ní kọ̀rọ̀ àsìkò táwa làṣírí ti tú àwa la láṣírí ta fẹ́ tú kò sí nǹkan tó bá jọmọ Yorùbá omi ìsọmọ Fúlàní o tó fẹ́ sọ ń pa alẹ̀ wa tó bá ló ṣẹlẹ̀ ń lù kàn á béèrè lọ́wọ́ pé ṣé general ṣe gbogbo wa là ń ṣe so àwa làwa ní nǹkan tá a máa sọ tí Israel ń ṣe tó yìí ń ṣe dèní so kò sí rọ́tẹ́fẹ́ tiẹ̀ pa fún wa mọ́ àṣírí ti tú so nípa Muhammadu ẹ̀yìn máa jẹ̀yìn lọ́nà so mo kí gbogbo lélẹ̀ kan tí mo kí ní. ok ẹlòmíràn mọ̀ pé ms baba ẹ kú ètò àwọn àràbù wọ́n máa ń bá àwọn sáwùdí wọ́n máa ń bá ìyá wọn sùn ìyá tó ru oyún ẹ̀ sínú fóṣù 9 torí ẹ̀ tó bí ẹ sáyé tó wá rí ẹ láti kékeré tó fi dàgbà ẹ̀san tí àwọn ọmọ àràbù àwọn àbúrò Muhammadu àwọn fámìlì Muhammadu tí wọ́n máa san ìyá wọn ni pé kán bá ìyá wọn sùn àáfàá wo ló jáde síta tó fi ṣe wáàsí fẹ̀yìn ìyá wa rí ẹ̀yìn bàbá wa ipe nílẹ̀ Sáúdí onílù àwọn Muhammadu o tó ti bí Muhammadu lọ́mọ òjíṣẹ́ Allah àwọn ìyá wọn máa ń bá àwọn ọmọ máa ń bá ìyá wọn sùn àáfàá wo náà bí da tí ó fi ṣe wáàsí fún yín Saheed Shittu ọmọ ẹrú ìjà ó ti sọ pé nílẹ̀ Lárúbáwá nílù àwọn Muhammadu ọmọ lè bá ìyá ẹ̀ sùn ìjọ sọ bẹ́ẹ̀ olórí burúkú ẹ̀